A'udhu billahi rahmanir rahim. Ẹ rí i pé a pẹ́ ní kóòtù díẹ̀ lénìí. Àwọn èèyàn dẹ̀ ti ń kọ́ọ̀lù mi láti àárọ̀ wípé kí ni ń ṣẹlẹ̀ Sheikh Sakama, kí ni ń ṣẹlẹ̀. Àwọn cases pọ̀ tí àwọn adájọ́ yẹn ń ṣe lénìí. Nǹkan tí a wá kóòtù fún lénìí ni bail condition tí wọ́n fún Tani Olohun. So bail condition yẹn àwọn lọ́ọ̀yà wọn kọ application wá láti bẹ ilé ẹjọ́ pípé kán bá wọn dínkù. Kí wá ní tó ṣẹlẹ̀ nínú dídínkù rẹ̀? Ṣé wọ́n dínkù ni àbí wọn ò dínkù? Ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ ẹ gbọ́ lẹ́nu amòfin àgbà àti àwọn tí wọ́n jọ jẹ́ tíìmù wọn, tí bàbá wa US imam tí wọ́n lead tíìmù ọ̀hún wọ ilé ẹjọ́ lénìí. Kí ni tó ṣẹlẹ̀ níbẹ̀? Affidavit tí wọ́n kọ wá, kí ni wọ́n kọ síbẹ̀? Ǹjẹ́ àwọn lọ́ọ̀yà wa tí wọ́n jẹ́ lọ́ọ̀yà fún bàbá Òkútagidi, kí ni àtakò tí wọ́n ṣe sí? Ṣé wọ́n takò ni àbí wọn ò takò? A gbọ́yìn lẹ́nu lọ́ọ̀yà wa US imam àti àwọn tíìmù wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh lọ́yà. Alaikum salam warahmatullahi wabarakatuh. Gbogbo àwọn tí wọ́n wà ní ilé àtàwọn tí wọ́n wà ní diaspora, gbogbo wọn náà ti wọ orí live program yìí láti mọ kí ló ṣẹlẹ̀ ní court. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún àwọn aráalé ní ẹ̀kúnrẹ́rẹ́. Àfẹ́ ká máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí. Ọmọ èèyàn gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ níbi ọ̀rọ̀ sísọ. Torí pé n ti ń dá gbogbo àròyé tà ń ṣe yìí lẹ̀ náà nísìnyí, ọ̀rọ̀ sísọ ni. Àìsọ ẹnu òun ló fa kéèsì tí à ń ṣe lọ́wọ́ yìí. So àwa yòókù tí a kù tá à ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media, àwa náà gbọ́dọ̀ ṣọ́ra kákẹ́kọ̀ọ́ ń bẹ̀. So ìyẹn ò ní jẹ́ kí n ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ẹ dákun, ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn aráyé. Ẹ kọ́kọ́ dárúkọ yín fún wọn náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ ni US imam, tí mo jẹ́ olórí ikọ̀ àwọn agbẹjọ́rò tí ó ń ṣe aṣojú bàbá wa Òkútagidi níbi kéèsì ti Upper Area Court 1 nílọrin, tí àwọn aláìmọ̀kan yẹn ń pè ní kangaroo court. In fact lónìí gan inú mi tún dùn pé kóòtù fúnra wọn gan fi hàn gbogbo ayé, gbogbo àwọn tó wà nù kóòtù yìí pé àwọn kò ní kangaroo. Àmọ́ tí ó ṣẹlẹ̀ ní pé ní bí ọ̀sẹ̀ tó lọ wọ́n sáàbù wa ní application Tani Olohun tí àwọn lawyers rẹ̀ prepare pé àwọn conditions bẹ́ẹ̀lì tí wọ́n fún ipa àwọn ọ̀ka kí kóòtù ọba wọn pé 7 years tax ní paragraph 9 affidavit wọn. Ṣùgbọ́n nígbà tí èmi àtàwọn yòókù mi tá jọ jíròrò tá ṣàṣàrò lérí rẹ̀, a fẹnu kò kìí ṣe wípé ní ta lè fi tako application yẹn, àmọ́ a fẹnu kò wípé kí gbogbo ayọ́mọ̀mọ̀ rí wa nírí pé bóyá à ń pasecute rẹ̀ nígbà tí a kàn fẹ́ fìyà jẹ Tani Olohun. Bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé ó bá fẹ́ jìyà kó jẹ́ káwo rojọ́ wa. Tó bá ti pé tó bá sọ òótọ́ ni, so be it. Kìí sì ṣe pé bóyá ariwo táwọn ti ń pariwo lórí social media ń pa ní ọwá láfi wá takò kọ́ gbogbo ariwo wọn kọ̀ràn wa, kò sí nǹkan kan lára wa. Ṣùgbọ́n a kàn wò wípé òkè káàánú tiẹ̀ fún ní reprieve díẹ̀. Ntọ́ pàtàkì sí wa ni pé kọ́sà mọ̀ wá kóòtù. So ìgbà tí wọ́n pe case, a sọ fún kóòtù pé kóòtù bí wá wípé sáà takò wa ni pé takò so long tó wá ti jẹ́ wípé kò ní sálọ, kọ́mọ̀ sálọ ní tọ́kàn wa àti safety rẹ̀. Kò sí ní ta fẹ́ fòkú rẹ̀ ṣe tó bá ti kú lè rí prosecute mọ́, kò sẹ́nìkan tá lọ mú instead rẹ̀. So a fẹ́ kó kú, àwa là ń organize fún security tó ń protect rẹ̀ so that wọ́n fi ní attack rẹ̀. So fúnra kóòtù gẹ́gẹ́ bí kóòtù tí nǹkan yé tó mọ lọ́ọ̀ láwọn adájọ́ yẹn, àwọn fúnra wọn ní táwa ti rí tá a fi fẹ́ takò láwọn tá a tún fi takò mọ́ òun náà ní paragraph 9 affidavit wọn. Kóòtù gangan ló wá take wọn up lérí rẹ̀ wípé níta sọ́ńbì yìí kò correct, torí pé àwọn sọ wípé kí wọ́n lọ wá tax ọdún 7 wa, ọdún 3
náà ni àwọn ò sì dárúkọ mọ́gàjí àwọn ò dárúkọ aláǹgbá ní táwọn sọ ni pé community leader kódà tó wá jẹ́ pé lórí community Yíbò tí ń gbélẹ̀ jí lẹ bá mú wá àwọn ọgbà àwọn ìgbà kankan sọ wípé mọ́gàjí àbí dáúdù àbí aláǹgbá kò sí bẹ́ẹ̀ àwọn ò sì dárúkọ ọdún méje èmi wá sọ mú kọ́ọ̀tù pé paragraph gangan làá fẹ́ fi takò tẹ́lẹ̀ kó tó di pé a tún wá fẹnu kò sí pé ká mọ́ takò so ní ṣókí kóòtù wa ni pé tó bá dijọ́ Monday tó ń bọ̀ ká wá gbọ́ ruling lórí àbájáde ṣé àwọn reduce rẹ̀ àbí wọ́n ní reduce rẹ̀ torí agbára yẹn ọwọ́ kóòtù náà ló wà àmọ́ kóòtù jẹ́ kó yé wọn pé nítorí pàtàkì sí kóòtù òun náà ni pé kó má sá lọ pé tí ó bá ti sá lọ kí ká má continue pẹ̀lú kéèsì. ìbéèrè ẹ̀yin tẹ́ ń kọlù wa wọlé sórí láì yẹ dákun torí ọlọ ẹ má pè sórí láì tá a fi ń ṣe fídíò yìí mọ́ ẹ bá lè ní understanding wípé ẹnìyàn ò ráyè láti gbé kọlù ẹ dákun ẹ jẹ́ ká máa lo ẹ̀kọ́ tá ẹnìyẹn lọ́yà USC náà. Yes sir. ǹjẹ́ n tí wọ́n gbé wá ilé ni affidavit tí wọ́n gbé wá yìí ṣé ẹ ní ẹ̀tọ́ àti takò dáadáa tí bẹ́ẹ̀lì yẹn tí ò ní reduce ẹ̀. a ní ọ wà dáadáa mo sì ti sọ nísìnyí pé kódà paragraph 9 wọn gan ó ti fún wa láǹfààní ká takò àmọ́ gẹ́gẹ́ bí ìjọmọlúàbí ìjọmọnìyàn tí ń gbé kálukú ní ṣe ń gbé ẹ̀yìn ní gbé àwa náà ká tiẹ̀ kún fojú àánú wo òun náà díẹ̀ la fi gbogbo kọ́mítì wa lọ́fẹ̀ẹ́nu kò pé ká má ọ̀pọ̀sì rẹ̀ àmọ́ kìí ṣe pé n tá fi ọ̀pọ̀sì rẹ̀ ò sí inú tí wọ́n fáìlì àmọ́ tá a bá ọ̀pọ̀sì rẹ̀ náà kóòtù ló lágbára láti sọ wípé tí wọ́n gbé wá àwọn gbà àbáwọn ọ̀gbà. ẹ dákun mórí tí adájọ́ ń hákìú gangan fúnra wọn pẹ̀lú lọ́ọ̀yà tó wá rẹpísẹ́ǹtì wọn tí adájọ́ yẹn sì ń jẹ́ kó yé wọn wípé n tí wọ́n ń sọ níta àwọn ò deserve láti wá explain anything kí ni tí ó ṣẹlẹ̀ láàrin yẹn gẹ́gẹ́. ọ̀rọ̀ èyí tí mo ti sọ lẹ́ẹ̀kan náà ni pé ọ̀rọ̀ táàkì tí wọ́n ní ọdún méje náà làwọn kọ síbi àbídábìtì wọn kóòtù wa ní pé àwọn ò béèrè fún tax clearance ọdún méje pé ọdún mẹ́ta làwọn ń béèrè fún àwọn ò sì béèrè aláǹgùá àbí dáúdù àbí mọ́gàjì àwọn kàn ní pé ẹni tí ọ̀kan náà àwọn sureties méjèèjì gbọ́dọ̀ jẹ́ a community leader tí ó sì ń gbé nílẹ̀ yìí tó ṣe wípé tí Talọ́lọ́hun bá sá lọ àwọn ọ̀hún làwọn gbà mú gbèsò àwọn lẹ́tọ̀ọ́ láti ní ìjánu rẹ̀ lọ́wọ́ because àwa ti sọ wípé already àwọn kan ti ready láti gbé e sá lọ pé nínú affidavit wọn tọ̀hún wọn àti deny paragraph wa yẹn níbi ọ̀rọ̀ bẹ́ẹ̀lì rẹ̀ tàkọ́kọ́ wípé kò ní sá lọ so pé ìyún àwọn náà ń gbé yẹ̀wò àwọn síbẹ̀síbẹ̀ àwọn àìdínáyìn rẹ̀ pẹ̀lú àìdínáyìn rẹ̀ náà ó yẹ káwọn ó refuse bẹ́ẹ̀lì rẹ̀ outrightly ni pé àwọn làwọn tún wá lo agbára àwọn pé káwọn ó fún un ní bẹ́ẹ̀lì so pé àmọ́ gbogbo yìí táwọn ń sọ yìí àwọn ò jẹ́ ẹnìkankan ní gbèsè káwọn máa ṣàlàyé fún ẹnìkankan àwọn lè dákẹ́ káwọn máa sọ nǹkankan kí ẹgbẹ́ méjèèjì ó sì ṣàròyé tí wọ́n ṣe káwọn ó sì ṣerú ní àwọn ibi tó bá já sí ẹni tí ó bá tẹ́ lọ́rùn kó lọ ibi tó bá fẹ́ tún gbé lọ. alhamdulilayi ẹnu tí mo ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín náà nù tẹ́ bá ní àwọn àfikún míì náà káwọn tí ó lè ṣàwọn ará ilé láǹfààní. ìwọ ọmọlúàbí wa tá a fi ń fọ́lò rẹ̀ bọ̀ òun náà láàmú tẹnumọ́ pé kájẹ́wọ̀n orí wa ní ọmọlúàbí àwọn tí wọ́n ń pè wá ń jàgídíjàgan tó káwọn ní jàgídíjàgan ẹ jẹ́ gbogbo ayé orí wọn káwọn ní jàgídíjàgan tó gbé kọ̀sẹ́ni tí wọ́n lè tàbùkù wọ́n ń tàbùkù àwa wọ́n ń tàbùkù kóòtù wọ́n ń parọ́ kọ́ra àwọn tó lè bú àwọn lọ́balọ́ba wọn àwọn tó lè wọ́n ní stand up sit down fún àwọn ọba ti. ṣé wọ́n gan àwọn àṣàyàn lẹ́sàn rè ayọ̀ǹda yín báwọn so èmi ní ìfàní àti bá àwọn aráalé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ̀yin tí ẹ ń kọ́ọ̀lù sórí line yìí a fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ má bà program yìí jẹ́ mọ́ wa lọ ẹ̀yin tẹ́ ń pè mí ṣe ti rí opportunity fi fẹ́ release number fún ọ̀pọ̀lọpọ̀ nu ẹlòmíì máa ń rò wípé ìgbéraga ni ẹlòmíì máa ń rò wípé ìgbéraga ni tá a bá ní a release number wa fún àwọn èèyàn tí wọ́n bá ń béèrè rẹ̀
àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní inú ilé ẹjọ́ nísìn nígbà tí adájọ́ tí lọ́ọ̀yà tó wá dúró fún Tani Olohun tí wọ́n mention wípé nínú affidavit tí wọ́n kọ wá wípé kò lè rí mọ́gàjí àbí aláǹgùá, ilé ẹjọ́ ní láti takò wọ́n wípé àwọn ò dárúkọ mọ́gàjí tàbí aláǹgùá. Wọ́n ní àwọn ò dárúkọ mọ́gàjí tàbí aláǹgùá, wípé ní táwọn sọ fún wọn ni wípé political community leader làwọn kàn dárúkọ, pé kódà tó bá jẹ́ Ìgbò ni wọ́n bá rí, tó bá jẹ́ Ìgbò ni wọ́n bá rí àsìkò tó jẹ́ bí olórí àwọn Ìgbò tí ń gbé nínú Ìlọrin, wọ́n lè mú wá báwọn ò sọ bẹ́ẹ̀. Ilé ẹjọ́ dá àwọn ọ̀rọ̀ kan padà sí wọn lẹ́nu wípé àwọn ò wí eléyìí, àwọn ò wí eléyìí, àwọn ò dẹ̀ deserve láti sọ, láti mọ explain kankan fún anybody. Àwọn kan pé àwọn ẹjọ́ táwọn ń dá yìí ó kù sí àárín àwọn àti Ọlọ́run ọba tó dá àwọn, wípé gbogbo èyí táwọn ń ṣe yìí ẹnìkan kan ò deserve láti káwọn mọ̀ ṣàlàyé fún un, but àwọn kan willingly láti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. So àwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀yà fún bàbá wa Òkútagídí, àwọn gan fúnra ara wọn ò takò. Ìgbà tí ilé ẹjọ́ béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n rí sí, wọn láwọn ò wá takò, àwọn fi yòókù lẹ̀ sí ọwọ́ ilé ẹjọ́. Ilé ẹjọ́ wá ní láti sọ fún wọn wípé béèlì táwọn fún Tani Olohun gan gẹ́gẹ́ bí tí wọ́n kọ wá, kàńtà affidavit tí àwọn lọ́ọ̀yà bàbá Òkútagídí kọ wá tí wọ́n fi tako bail affidavit ti Tani Olohun wípé yóò sá lọ, pé àwọn gbọ́ pé wọ́n fẹ́ gbé travel out. Wọ́n ní àwọn lọ́ọ̀yà tí wọ́n wá fún Òkútagídí gan wọn ò tako ọ̀rọ̀ yẹn. Kí ló dé tí wọn ò tako ọ̀rọ̀ ọ̀hún nígbà náà wípé kò ní sá lọ? Wọn ò wí jáde lẹ́nu wọn báyìí àbí nínú tí wọ́n kọ wá. Kí ni ó jẹ́ wọn tako? Ìyẹn gan tó ní evidence fún àwọn láti gbà wípé ẹni yìí yóò sá lọ ní tòótọ́, káwọn torí ẹ̀ mọ́ fún ní bẹ́ẹ̀lì rárá. Bọ̀ àwọn kan ṣe tọ́ lọ́hùn lára rẹ̀ làwọn tún fi fún ní bail condition táwọn fún yẹn. Ó deserve káwọn mọ́ fún ní bẹ́ẹ̀lì kankan. ń sọ eléyìí fún wa torí ẹ̀yin tí ẹ máa sọ ìsọkúsọ tẹ́ẹ̀mọ́ ní àwọn adájọ́ yẹn wọ́n ti gbàbọ̀dé ní wọ́n pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn lọ́ọ̀yà Muslim lawyer. Gbọ́lẹ̀ ti rí Muslim lawyer, lawyer is lawyer, tí ń represent kéèsì bàbá Òkútagídí. Àwọn lọ́ọ̀yà tó wá fún Tani Olohun a lè sọ wípé Christian lawyer níwọ̀n àbí ìṣẹ̀ṣe lawyer. Lawyer tó stand fún Tani Olohun òun la pè wọ́n. So ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ Muslim and Christian àbí ọ̀rọ̀ Muslim and ìṣẹ̀ṣe. Láwọn sọ pé yẹn Muslim lawyer, ìṣẹ̀ṣe lawyer, Christian lawyer. No, àwọn lọ́ọ̀yà tó represent bàbá Òkútagídí àti lọ́ọ̀yà tí ń represent Tani Olohun, àwọn ni wọ́n jọ kojú ara wọn nínú court. Amẹ́nìsí ní kúkúrú, ilé ẹjọ́ ní kí wọ́n wá ní ọjọ́ Monday tí ń bọ̀ yìí. Monday eléyìí tí ń bọ̀ bíi sọ́jọ́ mẹ́rin kan àbọ̀jọ́ márùn-ún àbí ọjọ́ mẹ́fà nù. So pé kí wọ́n wá fún un. So ibi tí wọ́n bá reduce bail variation tí wọ́n bá ṣe lérí ẹ̀, torí variation ni wọ́n pè according to English tí mo gbọ́ lẹ́nu wọn. So nǹkan tí wọ́n bá fún un ní condition, ibi tí wọ́n bá reduce ẹ̀ sí, a gbọ́ ní ọjọ́ Monday. Kò jù báyìí náà lọ ní agbára Ọlọ́run. Ibi tí ó bá kù sí tí ààrẹ ti sọ fún yín, ẹ máa pàdé wa lórí program ní alẹ́. À ń dágbére fúnra ní dédé àsìkò yìí náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.